mo rí fídíò kan táwọn èèyàn fi ṣọwọ́ sí mi léyìí tí Mufty IWO ohun tí Mufty IWO ń fèsì lé lórí nìyẹn ṣùgbọ́n láti lo gbólóhùn pé nǹkan mẹ́ta lẹ́ni yẹn fi gọ̀ sí rẹ̀ àti àwọn èdè burúkú míì tó pè bẹ́ẹ̀ kò bá àwùjọ wa mu fún ẹni tó lẹ́kọ̀ọ́ a pé tí kì í sáwọ́ wà ní gé yálà afẹ́fẹ́ gbé títì lọ bá ìlú kan tó jẹ́ ìlú ńlá sí kejì wọ́n wà lóríire kí wọ́n gbé gbọ̀dọ̀ wọn látara bẹ́ẹ̀ ìlú kékeré náà lè mọ̀ dín ńlá àwọn ọlọ́kọ̀ ń dúró ń bẹ̀ ni àwọn èrò ń dúró ń bẹ̀ ni torí náà ìsìláàmù ò lè kí ìsìláàmù ó tó dé Ìwó yóò ti dé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú nílẹ̀ Yorùbá àtàwọn ìlú ìṣẹ̀ǹbáyé nílẹ̀ Yorùbá ìsìláàmù ó ti débẹ̀ tẹ́rì rẹ̀ sì wà dáadáa kéèyàn wá máa sọ kébì bí mo ṣe jọmọ Ìbàdàn ní ìsìnkí wá máa ní Ìbàdàn ní ìsìláàmù kọ́kọ́ dé nílẹ̀ Yorùbá àwọn ìlú tí èèyàn gbà kéèyàn tó dé Ìbàdàn kọ́ láti ibikíbi téèyàn bá ti ń bọ̀ mọye ìlú bọ́ bá ń bọ̀ láti ilẹ̀ Haúsá ni o ọ̀ ń bọ̀ láti ilẹ̀ Ìgbò ni o ọ̀ ń bọ̀ láti Èkó ni omi lọ fẹ́ gbà wọlé ni o ọ̀mọye ìlú tó ti kàn kódà bọ́ ń bọ̀ láti Benin Republic ọ̀mọye ìlú tó ti kàn kó tó dé Ìbàdàn iná ni pé tá a bá ń sọ̀rọ̀ àwọn onímọ̀ wọ́n wá fi làákàyè ṣiṣẹ́ pé nǹkan báyìí tá a lórí báyìí ọ̀yà ẹja gbé sínú làákàyè wò ẹja kọ́kọ́ wò ọ̀rọ̀ kan ká tó wá bọ́ bí ẹ̀rí olùpìtàn iná ẹ̀ ní gbogbo ẹ̀ ń bá ti ń pa ìtàn ìjẹ́ pásítọ̀ ni ìjẹ́ àfáà ni ìjẹ́ babaláwo ni ìjẹ́ oníṣègùn ìbílẹ̀ ni ìjẹ́ olórìṣà ni ìjẹ́ oníwèé ni tó o bá ti ń pa ìtàn olùpìtàn nu ṣùgbọ́n òpìtàn àbá Ààrẹ Òpìtàn ìní bàbá yín tí àwọn ọba aládé ti lù lóǹtẹ̀ pé gbà ìwọ ń ṣiṣẹ́ ni ó sì ń ṣiṣẹ́ ìwádìí lórí ìtàn ó sì wá ń fi làákàyè ètò ìsìláàmù Ìwó òpẹ́ gbogbo pa ìsìláàmù dèwò ọba tó gba ìsìláàmù níwò nǹkan kò tí ì ju 243 years lọ sọ́dún tá a wà ń bẹ̀ yìí 243 years sọ́dún tá a wà ń bẹ̀ yìí èmi ó sì mọ ṣàlàyé èmi ó kẹ̀dẹ̀ máa mú ẹ̀rí wá kẹ́ ẹ èmi ó dẹ̀ máa mú ẹ̀rí wá àwọn ó dẹ̀ máa fi ẹ̀rí gbá ọ̀rọ̀ wa ẹ̀yin ó dẹ̀ lè máa tẹ̀lé rí. Olúwo Olúfàtì ó wàjà ní ọdún 1782 lolúwo Olúfàtì wàjà ọdún 1782 ní ló wàjà. ní Olúwo Ìbírìnmádé wá jẹ ní ọdún 1782 ẹ̀yin èèyàn bá ń gbé gègélé ọdún 1782 sí 2025 tá a wà yìí ìbẹ̀rẹ̀ láti tó wà yìí o. Olúwo Ìbírìnmádé náà la máa ń pè ní aláwùsá Olúfàtì tó gbéṣẹ̀ olórìṣà lòun òun èsè mùsùlùmí Olúwo Ìbírìnmádé òun gba ìsìláàmù ìgbà ìsìláàmù tó gba ìsìláàmù ọ̀rọ̀ wá pọ̀ níbo ni ìsìláàmù ti dé ọ̀dọ̀ rẹ̀ èyí tá à ní fẹ́ gbọ́ àmọ́ táwọn ọ̀fẹ́ sọ fún wa ni pé Ògbómọ̀ṣọ́ ló gbàgbà ìsìláàmù mo mọ̀ pé wọ́n jáde ẹ wàá gbọ́ ìtàn èmi ó sì máa mú ẹ̀rí wá àwọn òyìnbó tó mọ bàbá yín àti tí wọ́n kọ́ àti bí wọ́n ṣe júwe wọn ń bẹ lọ́wọ́ mi o. àwọn òyìnbó tó mọ àwọn bàbá yín tí wọ́n sì júwe wọn pẹ̀lú àkọọ́lẹ̀ tí wọ́n kọ tọ́pọ̀lọpọ̀ revolution tó ṣẹlẹ̀ ní Ìwó tó sojú wọn ń bẹ. Olúwo Ìbírìnmádé gba ìsìláàmù rẹ̀ láti ìlú Ògbómọ̀ṣọ́ èyí sì débẹ̀ èyí sì tó má pẹ̀rẹ̀ ẹrú ẹ̀ wá nínú ìtàn.
yín máa pẹ̀rẹ̀ ẹ̀rú ẹ̀ wá. olúwo ìbírìnmádé ọjẹ ní ìbírìnmádé iná ní olúwo aláwùsá ọjẹ ní 1782 ó sì wàjà ní 1820 ó lo ọdún méjìdínlógójì 38 years ló lò lórí àpèrè. ó yá gbogbo tẹ́ fi ń wá tán àti tí ń bẹ nínú kó tẹ̀sí àti táwọn bàbá wa ti sọ àti àkọọ́lẹ̀ tó bá yàtọ̀ olúwo ìbírìnmádé aláwùsá nù. òun jẹ ọwọ́ awájà ní 1820 ní olúwo ògún mákindé àǹdẹ là ń pè é. ìwọ náà ń bẹ nínú àwọn tí máa ń gé ọ̀rọ̀ kúrú torí wípé ìjà yorùbá ọ̀yọ́ ni báwa náà ṣe máa ń pe Ọ̀rànmíyàn ní Ọ̀rànyàn Ọ̀rànmíyànjú Ọ̀rànyàn àǹdẹ là ń pè anídẹlẹ́sẹ̀ ni anídẹlẹ́sẹ̀ òun ni. tẹ bá ní kí ni ẹ bá ní àǹdẹ ẹ wá ní wọ́n wá sọ̀tún máa ń dẹ fún wa kí ni ń dẹ anídẹlẹ́sẹ̀ àkọọ́lẹ̀ rẹ̀ sì ń bẹ ìwé tààrà ń bẹ lọ́wọ́ mi ní òyìnbó tó kọ́ tó sì mọ gbogbo àwọn tá à ń sọ yìí. tó ń bẹ mo rántí pé lọ́dún náà nígbà mo rí àwọn ẹ̀rí kan tí mo ṣalábàápàdé rẹ̀ nípa ìtàn wo mo fọwọ́dù ẹ̀ sí kábíyèsí olúwo lọ́dún náà. àwọn nǹkan tá a túrí àwọn ẹ̀rí tá a rí ni àwa ò jókòó àìsí gbé newspaper àwájú káwá máa pè é nítàn. olúwo òun èé ṣe mùsùlùmí kèé ṣe mùsùlùmí rárá. òun wá wà ń bẹ̀ ó jẹ ní ọdún 1820 ó sì wàjà ní ọdún 1858 ẹ foríjì mi ó wàjà ní ọdún 1858 àìjẹ́ mùsùlùmí tiẹ̀ ẹnìkan náà wá ń bẹ bàbá jùlọ dáadáa ọ̀rọ̀ wá pé méjì àlíní ń kírun gbaram tí bàbá ti wàjà ní ọdún 1820 àlíní ń kírun àwọn míì mú wá pẹ́lú míì kírun káàlì ó tó bọ́ bẹ̀ àmọ́ tá a fi wá ní ọdún 1837 lájà láàfin míì tá a fi wá pe ìpàdé gbogbogbò ní ọdún 1838 nínú ìpàdé náà ni wọ́n sọ pé ogun ó di ọwọ́ àwọn jagunjagun. àwọn ọba ọ̀gbọ́dọ̀ lógun máa ti baálẹ̀. ẹlẹ́ẹ̀kẹta ni wípé ìlú tí ọba wá ní balógun kọ́mọ ní balógun. ìdínú tí àlè Okùnmádé tó fi wá di balógun àkọ́kọ́ níwò ń jẹ́ ìmáàmù kejì níwò ọwọ́ ń bẹ ní ìmáàmù láti ọdún 1820 tí ìmáàmù àkọ́kọ́ tí sì ń jẹ́ ọba àkọ́kọ́ tó ti kú tó gba ìsìláàmù òun jẹ́ ọba olúwo ìbírìnmádé aláwùsá ó jẹ ní 1782 ọdún 1782 ló jẹ tá bá wá yọ ọdún 1782 kúrò nínú 2025 tá a wà yìí a rí i pé 240 àlíwá ń bẹ ní balógun láti ọdún 1838 lẹ́yìn ọdún méjìdínlógún 18 years tó ti di ìmáàmù àgbà Ìwó ó di ọdún
1858 nígbà òdi ọdún 1858 Olúwo Ògún Mákindé Àǹdẹ jáde láyé ọwájà ìlìlámúyé wá 58 ní ìlàpẹjá rẹ̀ ó sì wá wájà ní ọdún 1906 ó wájà ní ọdún 1906 ó lò 48 years lórí àpèrè ṣùgbọ́n dàgbà ọdún ọjọ́ orí ẹ̀ lẹ́ ń sí mọ́ tó lò 1858 lọ́jẹ́ torí gbogbo àkọọ́lẹ̀ rẹ̀ níbẹ̀ orí wàhálà ńlọ́wà tí Àlí Balógun fi bá Ìbàdàn lógun tí Lámúyé fi parapọ̀ pẹ̀lú àwọn ọlọ̀tẹ̀ tí wọ́n gbé Tẹ̀m̀bẹ̀lẹ̀kun dìde tí wọ́n fi lọ sọná sílé rẹ̀ wọ́n ṣàwọn ọmọ ẹ̀ léṣe làwọn ọmọ ẹ̀ fi wá sá wá sí ìlú tá à ń pè ní Ògbùrò tẹ́ ó dé ẹrùn mu ìlú Òwu sí lẹ́rùn mú ìlú aládé ìṣẹ̀ǹbáyé ni adé ọbẹ̀ ẹrùmú sì ju tolúwo lọ ọ̀nà àbòmí ìlèyùn àmọ́ níjọ́ inú kìí ṣe lónìí o adé ìjọ́ ni o adé ti Ìwó náà nísìnyí bẹ́ẹ̀ ń wó dòní tọ́lá tó máa là kó lè yé wa bẹ́ẹ̀ bá sì ní ẹ̀gbọ́yé ẹ sọ̀rọ̀ èmi mọ̀ pé ẹ̀yin làwa ń bá wí ẹ̀yin ọkàn máa kun ní ẹ̀ní lè tọ̀rọ̀ torí tẹ́ ẹ bá tọ̀rọ̀ ẹ̀yin mọ̀ pé àwa ó fún yín ní òdodo ọ̀rọ̀ ẹ bá sì fi lè tọ̀rọ̀ pẹ́kẹ́ àwa wàá pa ìtàn àwa wàá wú ìtàn títẹ̀gbò torí wípé àjọyọ̀ ti kábíyèsí ọba Abímbọ́lá Akínmọ̀wá Adé là ń ṣe lọ́wọ́ ìyìn tí ẹ fẹ́ dá sọ́rọ̀ kankan ju wípé ìtàn Ọ̀yọ́ tá a fẹ́ sọ lọ a ti ń bẹ̀rẹ̀ àti dúpẹ́ lọ́wọ́ àwọn tẹ́ ti ń bá wa dá sí a fẹ́ bẹ̀rẹ̀ ìtàn Ọ̀yọ́ àtọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a gbọ́ bó la ṣe ń fọba jẹ lọ́yọ̀ọ́ bó Ọ̀yọ́ ṣe bẹ̀rẹ̀ bó níjọba Ọ̀yọ́ ṣe rí ní tá a fẹ́ sọ nìyẹn a dúpẹ́ lọ́wọ́ àwọn olólùfẹ́ wa tá a pè àwọn èèyàn ti ń bá wa dá sí ẹ ṣé gan ni a bẹ̀rẹ̀ ìtàn Ọ̀yọ́ láìpẹ́ tó bá di wòye ọ̀la ẹ máa rí àwọn iṣẹ́ oríṣiríṣi tí ó máa jáde látọ̀la lọ pẹ̀lú ògo Ọlọ́run nígbà wọn wá lé tẹ́ bá wọn ọmọ àlíjà tẹ́ ń lé àwọn ọmọ àlí nígbà wọn wá lé wọn lọ sógbùrò òru náà ní fi lọ sẹ́nà sógbùrò làwọn tó fi wá sá lọ síbi tá à ń pè ní lágùn láti lágùn wọn ti wá lọ dúró pé àwọn ò dúró de bàbá àwọn tí ó wàá gbà wọ́n lẹ̀ Olúwo wa mọ̀ Lámúyé mọ̀ pé òun ti gbèrò ló fi wá ránṣẹ́ sí Ògúnmọ́lá ìletò ní Fèésù níwò ìletò ní níjọ́ níwò ibẹ̀ ni Ògúnmọ́lá ti wá ló fi wá ránṣẹ́ tó kẹ́bù fún mi jọ̀ọ́ bá mú Àlí ilẹ̀ nìbàdàn ilé Ògúnmọ́lá fi wá ní ìwọ Balógun tó lágbára tó dídá yìí ìlú Ìwó kéré fúrú rẹ̀ Ìbàdàn bí ló ti lè dọ́là torí Lámúyé mọ̀ pé yóò wá gbẹ̀san tí bá sì ń bọ̀ àwọn ìpáǹlé ọmọ ogun Ìbàdàn ọba wá òjò July inú òjò wẹliwẹli làlímọ́lé rẹ̀ nìbàdàn èyí kọ́lé nínú òjò àfẹ́ńbá lówó torí ẹ mọ̀ pé ilẹ̀ alámọ̀ nítorí foundation gbà náà wọ́n wá jẹ́ kó mọ̀ pé ọlá ìtú ń bẹ o ọlá ń bẹ Lámúyé wá wà ń bẹ pẹ́ kó tó wá wájà ọjẹ́ ní ọdún 1858 ó wá wájà ní ọdún 1906 ó wájà ní ọdún ojú Lámúyé ni wọ́n ti bẹ̀rẹ̀ ogun Kírìjí ojú Lámúyé ni wọ́n ti parí rẹ̀ gbogbo àdéhùn tá a tọwọ́ bọ̀ kò sẹ́yìn Lámúyé
lámúyé sì wà lára àwọn tó dúró, kì í ṣe rẹ́dẹ̀rẹ́dẹ́ bá ń ṣe lónìí o. torí ńgbà tí ààrẹ látòòsà ọdún 1877 lógun Kírìjí bẹ̀rẹ̀. nígbà ààrẹ látòòsà wá rán Sẹ́ríkì Ọ̀ṣun gbẹ́kún pé kó máa lọ, lámúyé ló dá dúró pé níbo ló ń kó àwọn ìpẹ́ àwọn ọmọ ogun sáwọn nǹkan tó ń kó lọ báwọn Fúlàní ní Òṣogbo ní àti ní Kírun, ọmọ ajá mà ti kó iye táwọn rà lánàá. lọ́wọ́ abáránṣẹ́ sí ààrẹ látòòsà yìí pé lámúyé sì mọ̀ ọ́ kọ torí ọmọ kéwú kọ ó kéwú tààràtààrà ńlọ́wọ́ akọ wá sí kàṣọwọ́ sí ààrẹ látòòsà, ọkọ ìwé lọ́kọ lọ́wọ́ akọ ránṣẹ́ sí ààrẹ látòòsà ìgbà èyí tí ẹrù kọ́ o tẹ́ ẹ̀ bá gbé ogun ládìde àwọn Fúlàní ó gba gbogbo ilẹ̀ Yorùbá, kìí ṣe rẹ́dẹ̀rẹ́dẹ́ tẹ́yìn ń ṣe lónìí o. bó ṣe ń bẹnu ojúlówó ìtànú ìtàn wónú pẹ̀lú ẹ̀sìn. Olúwo Ìbírìnmádé Aláùsá ni ọba àkọ́kọ́ tí ó gba ìsìláàmù tààràtàrà níwò. Olúwo Ìbírìnmádé Aláùsá lọ́ba àkọ́kọ́ tí ó gba ìsìláàmù tààràtàrà níwò. ọdún 1782 ló sì jẹ́. béèyàn bá tiẹ̀ wá ní mọ̀tàn tó ṣétà wo là ní mọ̀tò ṣe bí Adékọ́lá Tẹ̀lú ọmọ Lúwo Gbàgídà ọba obìnrin kan tó jẹ́ nílé Ifẹ̀ ni. Lúwo Gbàgídà sì ni Ọọ̀ni kọkànléní ogún 21 Ọọ̀ni kọkànlélógún. Olúwo Ìbírìnmádé Aláùsá sì ni Olúwo kọkànlá, olólùwò kọkànlá tó jẹ. tọ́lá àwọn kan ń bẹ ọjọ́ ọdún wọn àwọn ọba ìwé sábà pẹ́ lórí àpèrè. nígbà ọ̀rọ̀ bá sì wá kọ́kọ́ mú tàwọn sẹ́ńtúrì tá a lò lọ àwọn ti 20th century kọ́kọ́ mú wá ìwọ náà lọ wò yọ ọdún tí wọ́n ń lò. ẹni tá a fẹ́ rí pọ́pẹ́ díẹ̀ nù wọn tó lò 24 years ọ̀nà ni ọba Samuel Abímbọ́lá. ẹ lọ wò ó láti ìgbà tí bàbá ti lọ lámúyé ẹni tó bá lò jù bẹ́ẹ̀ lọ tẹ́ ẹ bá lè rẹ́yọ kàbí méjì tí ó wá sínú ọba Abímbọ́lá. ẹ mú wá ìjà rí ọ̀tẹ̀ iná ẹ̀sìn ni ìdínú tó lùwọ́ Abdulrasheed Adéwálé Àkànbí tó fi di kanranjẹ́gbọ̀n mọ́ wọn lọ́wọ́ nù. ẹni tí bàbá gbapò lọ́wọ́ rẹ̀ mo tẹ́ fojú rẹ̀ rí. bí ìlú bá ṣe rí báráàlú bá ṣe rí ní mọ́ sọrú olórí tí Ọlọ́run ó gbé fáráàlú. ẹjọ́ bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ ẹjọ́ ọmọ nàyìn pa wá tí ìyàwálé ọmọ kálára ṣùgbọ́n wà tá a bá mọ̀tàn á mọ̀ pé bí ṣe ń rí ni. ẹwọ́ ẹja wa padà sọ́yọ̀ ẹja padà sọ́yọ̀. ní ayé Aláàfin Ajíbóyèdé àwọn àgbààgbà yìí pé ó jẹ ní nǹkan bíi 1540 sí 1570 tọrọ sọdún bẹbẹ. àwọn Aláàfin tẹ́ bá dẹ̀ pẹ́ lórí oyè wọ́n máa sọdún bẹbẹ. àwọn àáfàá tó jẹ́ tápà ń bẹ lọ́yọ̀ọ́ tí a ń pè ní bàbá igi tí sì ń kọ́ ọmọ ní kéwú a máa ń pè wọ́n ní bàbá kéwú. wọ́n ń bẹ lọ́yọ̀ọ́ tó ṣe wáàsí fún Aláàfin Ajíbóyèdé nígbà tí àrẹ̀mọ rẹ̀ tó kú lójijì tó wá ń yorú ẹ̀ lára àwọn Ọ̀yọ́mèsì òun lọ́lọ́ ṣe wáàsí f'Aláàfin ní nǹkan bí ọdún tó lọ ṣe wáàsí fún Aláàfin gbà náà
àwọn àgbààgbà yìí pé ó lọ ṣe wáàsí ní nǹkan bí ọdún 1565. àwọn àgbààgbà bẹ́ẹ̀. ẹ wá já wo nígbà tí Aláàfin Ajíbóyèdé jẹ ní 1540 minus 2025 485 years inú 485 years. ìkànnì yìí tí ìpadà sẹ́yìn mo èyí tó gbé wa padà sẹ́yìn o káwá wò sí ìgbà Olúwo intasáfẹ́ fàyọ ni pé ìgbà wo ni àwọn ọba ni wọ́n ti ní ìbáṣe pẹ̀lú Islam. ẹja wá wò sígbà tí Olúwo Ìbírìnmádé tó jẹ́ pé òun lọ́ba mùsùlùmí àkọ́kọ́ ní ọdún 1782 tó ń jẹ́ 243 years. ẹja wá yọ kúrò nínú 485 years 243 years. mọ̀ ń bọ̀ o 485 minus 243 ìyẹn ni wípé 242 years 242 years tí ìsìláàmù ti rẹ́sẹ̀ jókòó tó ti ń dá kelúkelú lọ́yọ̀ọ́. ìsìláàmù ìlà tó gbúrò ìsìláàmù níwò. Ọ̀yọ́ tá a sì ń sọ fún wa Ọ̀yọ́ ilé là ń sọ. Ọ̀yọ́ ilé là ń sọ. a sọ̀rọ̀ nípa Ọ̀yọ́ Àtìbà. a sọ̀rọ̀ nípa Ọ̀yọ́ Àtìbà. bí Islam ṣe rí lọ́yọ̀ọ́ nù. bí Islam bó ṣe rí lọ́yọ̀ọ́ nù. táwọn ìmọ̀lẹ́ ń bẹ ń bẹ. now olùpìtàn tí mufti wa ń bá wí ìyún Sheikh Abdultaofeek Akeugba Gold ọmọ Akeugberu ọwọ́ á ní pé láyé Aláàfin Ṣàngó àfi mọ́sálásí lọ́lẹ̀ lọ́yọ̀ọ́ ṣèrọ ni àbóòtọ́. a rí wípé Aláàfin Ajíbóyèdé àràkọọ́lẹ̀ pé mùsùlùmí ni àmọ́ àwọn àáfàá lọ ṣe wáàsí fún pé ikú àrẹ̀mọ rẹ ọ̀dọ̀ Ọlọ́run ló ti wá mọ́yòró rẹ̀ lára àwọn Ọ̀yọ́mèsì ó sì gbà. kí ló wá lè mọ́ mú Ṣàngó gbà nígbà táwọn tó fẹ́ kú nílẹ̀ Tápà táwọn àáfàá fẹ́ bá wá sọ́yọ́ gẹ́gẹ́ bí àwọn ọ̀rẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí àwọn ẹmẹ̀wà rẹ̀ kí ni ó fi kàn fún wọn. ìwà ni tí Sheikh Abdultaofeek Akeugba Gold ní wípé tó 13th century ìnìmọ̀ ti kọ́kọ́ kọ́ mọ́sálásí àkọ́kọ́ sọ̀yọ́lé láti bẹ̀ ló sì ti máa ń lọ bẹ́ẹ̀ ni àlejìyàn ṣe mọ̀ pé mufti ò mọ̀ nípa ìlànà ilẹ̀ Yorùbá bọ́ọ̀ bá sì mọ̀ nípa ìlànà ilẹ̀ Yorùbá ó yẹ kí ti Nàìjíríà sì kò yé ọ. bí àlejò ọba wọ̀lú immigration fọwọ́ sí kìí ṣe bí ní ìsìn táwọn Fúlàní ọkàn dẹran wọlé kankan náà ni wá bẹ́ẹ̀ náà lọ́sí láwọn immigration níjọ́un àwọn aṣọ́bodè ń bẹ tó jẹ́ custom tí kẹ̀kẹ́ bá fẹ́ wọ ìlú capital náà ni wọ́n fààyè gbà tí wọ́n bá ti fààyè gbà ní capital kò lè kárí àwọn ìlú torí pé tí ọba bá gbọ́ ọba lè sọ pé alábọ̀dé ni wọ́n pé wọ́n fẹ́ gba àbọ̀dé fúlù ẹ̀ sì jẹ́ mọ̀ tẹ́ ẹ fi gbà wọ́n wọlé. mo rò pé ń yé wa irú àmọ́ ṣẹlẹ̀ 13th century nu lẹ́yìn ti 16th century ẹni tí Aláàfin Ajíbóyèdé ti 18th century ẹni tí Olúwo Ìbírìnmádé Aláwùsá ní gbogbo ìgbà tá à ń sọ yìí ṣáájú Ìbírìnmádé Aláwùsá ìsìláàmù ti rẹ́sẹ̀ wálẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn ìlú ní Ìṣẹ́yìn ní Kúọ̀ ní Fìdítì ní Ìgbẹ́tì
ìsìláàmù bẹ́ẹ̀ pàápàá jùlọ fìdítì ní pàápàá ní Ṣakí kí ìsìláàmù tó dé Ìwó tó fi wá dé Ògbómọ̀ṣọ́ ìlọ́jẹ́ pé Ògbómọ̀ṣọ́ ni ìsìláàmù gbà wọ Ìwó. ìdínú nígbà tí Tóyè jẹ Àkànní Alébíoṣù Ògbómọ̀ṣọ́ mùsùlùmí ní Ààrẹ Ọ̀nà Kakanfò Tóyè jẹ Àkànní Alébíoṣù kò sì di Kakanfò lójijì ó jẹ ọ̀tún látòrí ọ̀tún ló ti di Ààrẹ Ọ̀nà Kakanfò. ìdínú tó ṣe wípé àáfàá Álímì tó pà wá lọ sí Ìlọrin ọpẹ́ l'Ógbómọ̀ṣọ́ náà ó lọ sáà l'Ógbómọ̀ṣọ́ ó ṣe jálàbí fún ọ̀tún Kakanfò ìyún Tóyè jẹ́ Àkànní Alébíoṣù ó ṣe jálàbí fún un. mo rò pé ń yé torí wípé ẹgbẹ́ kan tàn láàmú wò èyí tí ò sì rújú ìsìláàmù ẹ̀dẹ fúnra rẹ̀ ó ju ti Ìwó lọ. ọ̀nà tí ìsìláàmù lè gbà wọ Ìwó bí ó bá ti gb'Ògbómọ̀ṣọ́ wọlé Ẹdẹ ni ó gbà wọlé o. ìsìláàmù tí ó sì dẹ́dẹ́ yóò gba Ìkirun wá. sọ̀rọ̀ mi ń yé ìsìláàmù tí ó di Ẹdẹ ìní wọ́n fi ń sọ fún wa wípé ìsìláàmù Ìkirun àti ìsìláàmù Ẹdẹ ó ju ti Ìwó lọ tí ò sì sí rọ́ńbẹ̀. àmọ́ ìsìláàmù rẹ́sẹ̀ jókòó dáadáa níwò gbogbo ayé ò jiyàn Ìwó ìlú àlùkùránì ni kò sẹ́ni tó jiyàn. àmọ́ bí Ìwó ṣe wá rí un population gbogbo Òwò àtẹ̀ntọ́ jẹ́ mùsùlùmí o àtẹ̀ntọ́ jẹ́ olórìṣà o àtẹ̀ntọ́ jẹ́ kírísítẹ́nì o kò tí ì tó population local government ẹyọkan ní lẹ́kọ̀ọ́ kèétó kí wọ́n pa gbogbo wọn pọ̀ kèétó torí tá a bá ti ń jó jàgí ní yòdò ká máa fi díwọ̀n ara wọn ká máa yọ síra wọn. àwa rí báwọn ìpínláyé Aláàfin Ṣàngó àwọn tó jẹ́ mùsùlùmí iná fa wàhálà ọ̀rọ̀ nígbà wọ́n ń sọ pé Ifá ń tọ́ka àwọn ọ̀mọ̀lé táwọn kan ní kò rí bẹ́ẹ̀ tá a wá ródù Ifá ẹ rí i pé mo sì ti play rẹ̀ àmọ́ àwọn babaláwo méjì wá tẹ́lẹ̀ pé lóòótọ́ ni ẹni tó sì ní kò rí bẹ́ẹ̀ òun náà pàpà wá gbà pé ó rí bẹ́ẹ̀ pé tó jẹ́ kóun náà máa sọ nítorí pé báwọn mùsùlùmí ṣe ń ba Ifá jẹ́ èèyàn wá ní parọ́ o ò ní pe fálékè o ò ní pèsè ọ̀dàrà lólè Ifá sọ nípa ìsìláàmù dáadáa tó sì pọ̀ láwọn odù fáwọn. àwa rí i pé 13th century ìyẹn ni pé 1200 àsìkò Ṣàngó ní ìsìláàmù wọ Ọ̀yọ́. ìgbà owó ní ìsìláàmù délé Ifẹ̀ nínú ìwé tí Arnold Thomas Walker kọ ní nǹkan bíi 500 years ago tí wọ́n wá tó ṣe àtúntẹ̀ rẹ̀ àbátúkọ rẹ̀ ní 1913 tó pè ní preaching of Islam ó gbà yí pé 11th century ní Islam ti délé Ifẹ̀ ìrìnnú pé 1000 years ago ní Islam ti délé Ifẹ̀. 1000 years ago yẹn ní wọ́n bí Ọ̀rànmíyàn tí ń ṣe baba ńlá àwa Yorùbá àtọ̀yọ́ ńgbà náà torí pé ńgbà náà àṣẹ ń wá láti Ilé Ifẹ̀ ilé mímọ́ fi sọ fún wa pé tẹ́ bá ní ta ló jura wọn lọ nínú Ọọ̀ni àtàláàfin ìbéèrè ni ṣé ẹyin lọ́kọ́kọ́ dáyé ni àbádì rẹ kókó lọ́kọ́kọ́ dórí ni àbórí lọ́kọ́kọ́ dé kókó ọ̀rọ̀ tó rùn là ń sọ ẹ fi àṣẹ lẹ̀ fún Ọọ̀ni ẹ fi agbára lẹ̀ f'Aláàfin ṣé ó ń yé wa ẹ fi àṣẹ lẹ̀ fún Ọọ̀nìrìṣà ẹ fi agbára lẹ̀ fún Aláàfin torí wípé maturity ìnìtàn láàrin àwọn lọ́balọ́ba maturity ẹ mẹ́jà ṣe tó lè dá wàhálà lẹ̀
bàbá wa Ọọ̀ni ti gbé, wọ́n ń gbé àṣà dìde bàbá wa Aláàfin tó ń bọ̀ ẹja pé kínní ìmọ̀wọ́ ìyìn tó wà lẹ̀ tó gbogbo wa pín. Bàbá wa ẹ̀yin ẹ kọ́lé ìtàn, bàbá wa Ọọ̀ni ẹ̀yin ẹ kọ́lé àṣà, kí gbogbo ayé wa máa wò ó. Gbogbo nǹkan tá a ní káàkiri ti túbúrò ilẹ̀ Yorùbá bá a ṣe ẹ̀dá rẹ̀ ni, bá a kó wọn ni, ká níbi tá a kó wọn sí mùsíọ̀mù ńlá tí ó jẹ́ ti wá. Tí èsì bá wàá débẹ̀ lónìí federal government ti gbé lọ Kano, wọ́n ti gbé lọ Brazil, tí ó jẹ́ ti wá nílẹ̀ Yorùbá. Ká wá ní ilé ìtàn lọ́yọ̀ọ́, gbogbo ìtàn káwọn pòfẹ́sọ̀ nílé Ifẹ̀, àwọn olùpìtàn nílé Ifẹ̀, àwọn olùpìtàn ní Ẹ̀gbá, àwọn olùpìtàn káàkiri kí wọ́n kún Ọ̀yọ́. Ká wá lọ sí ìpínlẹ̀ Oǹdó Ọ̀wọ̀, gbogbo àwọn iṣẹ́ ọnà àti iṣẹ́ ọwọ́, gbogbo ìlẹ̀kẹ̀ àkúntà ń ṣe ń jọun, ká wá dá padà ká fi bẹ̀ ń ṣe. Ọlọ́run ti kẹ́ wa l'Óṣogbo àtàbẹ́kúta ká jẹ́ àró padà. Ọlọ́run ti kẹ́ wa ní Ìṣẹ́yìn àti Ìlọrin ká dáṣọ òfin padà. Gbogbo ń tọ́ ẹ kí rònú wọ́n mọ́ lẹ́ni ànílò di Aláàfin lọ, Aláàfin lọ́jọ́ ẹ̀ ní lọ, ẹ lọ fi gbowó ń báǹkì, ẹ̀yin wèrè nàkí sẹ́yìn lẹ́tù dálẹ̀. Inú tàwa ń dùn lórí ìgbésẹ̀ àlàáfíà tí bàbá wa Ọọ̀ni ń gbé, kí gbogbo àwa ọba ó sì fọwọ́sowọ́pọ̀ ká tilẹ̀kùn mọ́rí. Gbogbo àwa tá a gbà páwa la níyà adé, kí la lè ṣe fún ìlọsíwájú ilẹ̀ Yorùbá ó ní, kí la lè ṣe fún ìlọsíwájú ilẹ̀ Yorùbá. Ẹja akọ́lé àṣà, ẹja akọ́lé ìtàn, ẹja akọ́lé iṣẹ́ nǹkan ọwọ́. Bí mo ti fi hàn wá, àwọn China ti ń ṣèlẹ̀kẹ̀ àkún wá fún wa báyìí, tá a sì nílẹ̀kẹ̀ àkún tiwa tá a lè ṣe. Ẹja dá padà gbogbo àwọn nǹkan, bó la ṣe ń ṣe àwọn ìlẹ̀kẹ̀ ńjọ́, bó la ṣe ń ṣe àwọn idẹ tá a fi ya ère, oríṣiríṣi nǹkan ká dá padà, ká sọ lé ìfẹ̀dílé àṣà wa. Tẹ́ ẹ bá délùú míì nílẹ̀ Yorùbá lónìí, kẹ́ ẹ tó lè máa rí àwọn olórìṣà, ẹ ṣe báyìí nílùú míì, ẹ ṣe báyìí. Lónìí lọ́pọ̀lọpọ̀ nílẹ̀ Yorùbá ẹ máa kalẹ̀ bíi 10, ẹ máa kalẹ̀ bíi 20 tí ó jẹ́ ti Muslim, tí ó jẹ́ ti Christian, kẹ́ ẹ tó máa rí ilé ẹni tó jó lórìṣà kan. Ṣé bó ṣe rí lánàá nù? Bẹ́ẹ̀ ni àwọn Mùsùlùmí ṣe ń jẹ́ minority níjọ́un, àmọ́ wọ́n ń bẹ bó ṣe ń rí ń jọ ọ̀nù kó tó wáá di wípé ó ń gbáàyè. Ọdún wo ni Christianity dé? Àwọn Christianity tó ti wá sílé Ifẹ̀ ní tẹ́ ń bá wa ń ná ọjà Èjìgbò mẹ́kùn ń bẹ, àwọn Júù ń bẹ, kò sí rọ́ńbẹ̀, àwọn náà wà. Torí wípé ilé Ifẹ̀ kìí ṣe bó ṣe kéré mọ nísìnyí ló ṣe rí ń jọun. Àṣẹ rẹ̀ sì pọ̀ kó tó di pé láyé Ọbàtálá wọ́n fọ́, kí gbogbo owó tó fọ́nká, kó tó wá di pé Odùduwà wá lo military power, kó tó wá gbé dìde padà. Lẹ́fí máa ń rò pé Odùduwà ló bí gbogbo wa, rárá o, kò rí bẹ́ẹ̀ o. Sódùduwà náà ló bọ́ba Mákin, Odùduwà ló bọ́ba Lùfọ̀n, méjèèjì irọ́ o, ẹ má pa àlọ́nú tán. Odùduwà ló bógun, irọ́ kò rí bẹ́ẹ̀. Bàbá ẹgbẹ́ mọ iye ọmọ rẹ̀, ìtàn lẹ́ẹ̀mọ̀. Bẹ́ẹ̀ bá délé Ifẹ̀, òun kálukú mẹ́ẹ̀dẹ̀ wọn, àbí Sódùduwà ló bọ́ Bàtálá? Sódùduwà ló bọ́ Bàtálá. Ìtàn wọn dàrú tọ́rọ̀ fi rí báwọn. Ṣùgbọ́n kò sẹ́ni kán tí ó sọ̀tẹ́nu wa tí ó gbà pé Ilé Ifẹ̀ láti wá, àmọ́ kálukú mẹ́ẹ̀dẹ̀ rẹ̀ Ilé Ifẹ̀. Báwọn Olúfọ́n tí wọ́n bá gbà pé Ilé Ifẹ̀ làwọn ti wá, wọn ò gbà pé ẹ̀dẹ̀ Odùduwà làwọn ti wá, wọ́n mẹ́ẹ̀dẹ̀ bàbá àwọn pọ́ Bàtálá làwọn. Bámbámbámbá àwọn ọba Mákín mọ́ra wọn, àwọn ọba Lùfọ́n mọ́ra wọn, òun kálukú mẹ́ẹ̀dẹ̀ bàbá rẹ̀ là ń sọ. Olùpìtàn ọgọ̀ ọmọọ̀tàn tí ń sọ tẹ́rì rẹ̀ sì wà ní ẹ̀rí tẹ́yìn ó sì mú wá, tá a sì rákọọ́lẹ̀ rẹ̀, tá a sì rẹ́rìí ẹ̀ náà ní pé Olúwo Ìbírìnmádé lolúwa àkọ́kọ́ tó kọ́kọ́ ṣe ìmọ̀le
ó sì jẹ́ ní ọdún 1782 tó ń ṣe 243 years sẹ́yìn. lẹ́yìn tàlàfin Ṣàngó olúwa Ajíbóyèdé olúwa Gbólúajé mùsùlùmí ni. Agbólúajé sì ti lọ fáá kó tó wá kan ọ̀rọ̀ olúwo Ìbírìnmádé aláwùsá níwò mùsùlùmí lolúwa Agbólúajé tí mọ́sálásì tún ń bẹ lọ́yọ̀ọ́ náà ó tẹ̀ ọ̀rọ̀ pé mọ́sálásì ń bẹ lọ́yọ̀ọ́ ó gán dáyé bá mọ́sálásì lọ́yọ̀ọ́ ni ó tó mọ́sálásì ààfin Ọ̀yọ́ fẹ̀ ṣùgbọ́n torí pé ńgbà náà kò sí ọba kan tí ń gbé orúkọ Árábù lórí orúkọ Yorùbá tó ń fi lọ lẹ́yìn tiẹ̀ lẹ́yìn Aláàfin Abíọ́dún Adégòólú àáfàá ń bẹ nígbà wọn pa gbogbo àwọn ọmọ Basọ̀run Gáà tí kú tó lọ́yọ̀ọ́ àáfàá ń bẹ lọ́yọ̀ọ́ tákọọ́lẹ̀ wà yí pé ó dáàbò bo ọmọ Basọ̀run Gáà wọ́n ní tó fi dáàbò bo ọmọ Basọ̀run Gáà lé lógún ọdún nígbà òun àtọmọ kéwúkéwá jà ní wàá lọ tó àṣírí fún Aláàfin Abíọ́dún Adégòólú wọ́n wá ní wọ́n lọ gbé ìmáàmù wá ní wọ́n bá gbé ìmáàmù déwájú Aláàfin Abíọ́dún Adégòólú ọ̀rọ̀ 18th century Aláàfin Abíọ́dún Adégòólú ọ̀rọ̀ kí wọ́n tó bí kí olúwo Ìbírìnmádé aláwùsá tó jẹ ní Ìwó ni o wọ́n wá gbèdé gbogbo àwọn èèyàn ti péjọ yí pé Aláàfin Abíọ́dún ni wọ́n lọ bẹ́ orí ìmáàmù yìí nígbà tán dé ó wá ní wọ́n gbẹ́bùn kí wọ́n gbé fún bàbá lè máàmù kábíyèsí ikú bàbá yè kí ló ní bẹ́ẹ̀ ni èèyàn dáadáa ni sí lásìkò ogun mọ́ ó lóun mọ̀ ń rò pé tí Basọ̀run Gáà bá tiẹ̀ wá ṣẹ̀wá sátàwọn ọmọ rẹ̀ tí ó ṣẹ̀ sí gbogbo àwọn ọmọ ẹ̀ náà ló burú láwàá pa wọ́n run pé tó bá ṣe pé mi náà lọ́yọ̀ọ́ tẹ́ ẹ bá gbé dé bó bá ṣe pọ́ ọmọ mi kan náà lọ sá wọlé rẹ̀ bí ó ṣe dáàbò bónú ẹ̀rí ẹ̀ ń bẹ sẹ́ẹ̀sì gbàgbé wípé wọ́n pa Olúkúoyè àbúrò Basọ̀run Gáà Olúkúoyè iná sì wá fẹ́ iná fẹ́ Àgbẹ̀yìn ọmọ Aláàfin Abíọ́dún Adégòólú láti lè dá ọ̀rẹ́ padà ó fi ọmọ rẹ̀ Àgbẹ̀yìn fún Olúkúoyè ọmọ rẹ̀ Àgbẹ̀yìn ló wá bí Olúyọ̀lé tọ́gbàpá wá di Basọ̀run nìbàdàn ẹ ń bá ní Yorùbá ò nítàn ẹ lẹ́ẹ̀fẹ́ gbọ́tàn tẹ́ ẹ bá fẹ́ gbọ́tàn ẹ máa gbọ́ ìtàn Yorùbá tí Ààrẹ Òpìtàn Lájí Àbáàsì ń darí la sọ pé yàrá ẹ̀kọ́ la wà yìí láyé Aláàfin Abíọ́dún Adégòólú nù Aláàfin Abíọ́dún Adégòólú yìí ó sì rán ọmọ rẹ̀ nílé kéwú kọ́ yòó tó tú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ rẹ̀ kéwú ṣùgbọ́n Àtìbà ò gbé ní kápítà apá àṣàlẹ̀ ń bì láti bá gbé ẹkùn èpò náà nìyá rẹ̀ ìlú fi jẹ́ wípé Àtìbà fúnra rẹ̀ mùsùlùmí ni Ọ̀yọ́ tòní Àtìbà ló mú ìsìláàmù pàpà wá wọbẹ̀ ọ̀rẹ́ lòun àti Ọ̀já gangan lọ́kọ́ tẹ̀bẹ̀ tá a fi ń pè ní àgọ́ Ọ̀já mùsùlùmí ni Àtìbà gbogbo èèyàn lọ́gbà òun ló sì kọ́ mọ́sálásí sọ́yọ́ tá a wà lónìí òun ló sì ń fi ìmáàmù jẹ nínú àwọn ọmọ ọlálọ́yọ̀ àtàwọn àfá Ọ̀yọ́ ilé ìran wọn lákéwù gba góòdì ìlò ń fi mọ ìtàn tó ń sọ Yorùbá ní ìsìláàmù ran àwọn akéwù gba góòdì ju ti bàbá tiẹ̀ lọ agbẹ̀yìn tó fẹ́ gbọ́nù wọ́n ti ń ṣe ìsìláàmù wọn bọ̀ lọ́yọ̀ọ́lé nígbà wọ́n sọ àgọ́ Ọ̀já di Ọ̀yọ́
gbogbo àwọn èèyàn tó ṣe pé ipò táwọn ìran wọn dì mú láti bá ránṣẹ́ sí ẹ máa bọ̀. ẹ̀rí rẹ̀ ń bẹ, àkọọ́lẹ̀ rẹ̀ ń bẹ ní o, tẹ́ ẹ bá fẹ́ àwọ̀ tó fún yín. ọ̀rọ̀ pẹ̀lẹ́rì ni ti Lájí Abbas. àwọn akéwògbà góòdì àwọn níran wọn ní ilé mọ́ọ́mọ́ àkọ́kọ́ lọ́yọ̀ tòní. àwọn akéwògbà góòdì ilé tí ń jẹ́ mọ́ọ́mù lọ́yọ̀ ni wọ́n. torí náà ọ̀rọ̀ tákéwògbà góòdì bá sọ olùpìtàn ni. ọgbọ́n sí nǹkan mẹ́ta, kọ̀gọ̀ sí nǹkan mẹ́ta, ọmọ tí ń sọ. ó dàbí orin tí Sheikh Labib sọ ni, bọ́ ọba jọ ọmọ ọkọ wèé, bọ́ ọba jọ ọmọ ọkọ wà sọ̀rọ̀ bàbá rẹ̀ ò, bọ́ ọba jọ ọmọ ọkọ ó ń kálukú náà ẹ jáde wá fi lé bàbá ẹ hàn wá nínú ìsìláàmù. èmi lè proud bí mo ti wá, níbi lè proud bí tí mo ti wá ni wípé tọ́ ọba lọ́mọ kéwù bàbá bá kí ni ọ́, ọmọ kéwù wa náà lọ jẹ́ Murtala. torí pé bàbá bá kí ta náà ni àáfàá àtọ́kọ́ bàbá wa ń bá kí ní kéwù, iná ẹ̀ ni bàbá wa ń lé àmì tí wọ́n sì ń ṣe ọmọ kéwù bàbá wa Murtala kẹta tún ni. Hòsénì, Málíkì, Tọ́írù, ọ̀dọ̀ Tọ́írù bàbá wa Tọ́írù ìní wọ́n kú ní ọdún 1958, October 1958 ni bàbá wa Tọ́írù kú. ọdún náà ni bàbá wa Ìdásàlá tí wà ń bàdàn, àwọn wa gba treatment ní usage ní Ìbàdàn. làwọn wá dá wọn lẹ̀, bàbá láwọn èèlọ àwọn wàlíyọ̀ ọlọ́mbẹ́ o. bàbá wọn lára yìí tíyà bàbá ní ara àlejò kan fẹ́ padà, wọ́n sì fẹ́ ká sè sọ́nà. kò yáwó èèyàn nígbà wọn wá ránṣẹ́ sí bàbá pé tó àáfàá Murtala, bàbá ni mo sọ. nígbà wọn wá fẹ́ sin bàbá wa àáfàá Murtala Tọ́írù, bàbá fetí mọ́ sàárè lákọ̀ọ́kọ́, ó fetí mọ́ sàárè lẹ́ẹ̀kejì. àwa bá àwọn àgbàlagbà tí ń bẹ́ ń bẹ̀jọ́ náà ọwọ́ ànáwó képe Murtala Ọlọ́run sẹ̀rí rẹ̀ nínú àwọn wàlíyí Ọlọ́run mẹ́fà tí ń bẹ ń bàdàn, ìkan kú ó kú 5. tẹ bá sì náà fi ròyìn àwọn bàbá yìí ìráyé sá pátápátá kọjọ bí ẹ̀yin tòní. ilé máa ń tì mí lójú pé kí wọ́n lọ́mọ Murtala ní kí wọ́n máa ṣe olúwa ẹ̀dọ́ máa lẹ́nu. àwọn bàbá wa ráyé sá, wọ́n tán sínú Ọlọ́run, lọ́lọ́run sì tó wọn. àlùbáríkẹ́ làwa sì ń jẹ lónìí. àní bọ́ ọba jọ ọmọ ọkọ òwe, bọ́ ọba jọ ọmọ ọkọ àsọ̀tàn bàbá rẹ̀ o, bọ́ ọba jọ ọmọ ọkọ. akéwùgbà góòdì rí àná ìsìláàmù rẹ̀ wọ́n ti pẹ́. ìsìláàmù rẹ̀ àwọn akéwùgbà góòdì ọmọ akéwùgbẹ̀rú ni wọ́n. tí wọ́n bá ṣàdúrà fáwọn ọba àwọn ọlọ́lá, tí wọ́n bá ṣàtíà fún wọn, tí wọ́n bá wọn bẹ̀ lọ́hùn, wọn a máa fún wọn lówó, wọn a máa fún wọn láṣọ, wọn a máa fún wọn lódìdí ẹrú. àáfàá mélòó ní ń gba ẹrú ńgbà náà? ẹ dákun, tàbá wa dákẹ́ àfẹ́ kí nǹkan bàjẹ́ ni o. ẹ sì rí pé tẹ̀ta aṣọ yìí náà àbúyí bálàyé ṣe rí ni. àmọ́ tí ẹ bá gbé èébú wa, ẹ̀yin ọgbà change ọ̀rọ̀ ti yín. àwa ò sọ ìtàn tí àwa rò pé àwa ò gbé sí inú. ẹ kàn jẹ́ kí àwa ó tú ìtàn jáde púpọ̀ púpọ̀. tí àwa bá sì tú ìtàn jáde púpọ̀ púpọ̀, ìtàn burúkú ń bẹ tó lè ba nǹkan jẹ́, àmọ́ àwa ò fẹ́ sọ, àwa ò fẹ́ sọ ìtàn tó lè tú nǹkan ṣe ni. làwọn sọ torí pé ṣọ̀kan lẹ Yorùbá àtàlàáfíà lẹ Yorùbá là ń wá, táwa ń wá nù. àwa ìṣubú ìlú kankan. torí náà ìsìláàmù Ọ̀yọ́ ti pẹ́, a sì ń sọ àwa mú déètì wa. a ní ọba àkọ́kọ́ tó kọ́kọ́ gba ìsìláàmù níwò Olúwo Ìbírìnmádé Aláwùsá 1782 ni, kò tí ì ju 243 years lọ. mo ti fọ́ pọ̀lọpọ̀ wa níwèé Preaching of Islam, mo ti fọ́ pọ̀lọpọ̀ wa ní PDF ẹ̀, ìwé tá a pè ní Preaching of Islam tí Arnold Thomas Walker kọ. lẹ́yìn ẹ̀ Afa Ahmed Baba ní Zaria oní ẹ̀kọ́
ẹ̀rí ńgbà tá àfa wa kan sọ̀rọ̀ nísẹ́yìn àwọn náà ṣe mistake púpọ̀ tẹni ẹni tí ó kọ́kọ́ kọ ìtàn Yorùbá òyìnbó náà sì ni Michael Jackson àbí kí ni wọ́n ń pè Michael Ruben ni Reverend Samuel Johnson ni kèésì ìsòyìnbó Àyìnlá Ògún ni ọmọ Ọ̀yọ́ ni kèésì òyìnbó Reverend Samuel Johnson tó kọ ìwé tá à ń pè ní The History of the Yorubas òun sì kọ́lẹ̀ ní àkọ́kọ́ tí ó kọ́kọ́ kọ ìwé nípa Yorùbá àwọn ìwé bíi méje ti ṣáájú tiẹ̀ nínú ẹ̀ náà ni tí Bùnú Bàtútà kọ àfààní nínú àwọn tó rìn dáadáa jù láyé ní Bùnú Bàtútà jẹ́ Ahmadu Baba náà kọ tiẹ̀ ní Zaria Sultan Bello náà kọ tiẹ̀ táwọn yẹn tẹ́ ń jẹ́ mùsùlùmí Captain Clapperton náà kọ tiẹ̀ èyí tí fún wa mẹ́rin báwọn ẹ̀já fi bíi mẹ́ta pamọ́ ó tún jù bẹ́ẹ̀ lọ káàtì ẹ̀ tó wá aṣọ èyí tó ti pẹ́ tó ti lé ní 2500 years wọ́n èbí Jesus Christ wọ́n èbí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí Herodotus ti kọ̀wé nípa Ilé Ifẹ̀ ṣé ti yín là ìsìláàmù go ò tí ì dé tí Herodotus ti kọ ìwé nípa Ilé Ifẹ̀ tó ti sọ bí Ilé Ifẹ̀ ṣe rí a pín Áfíríkà sọ́nà márùn-ún lára àwọn ancient city márùn-ún tí ń bẹ láfíríkà ó tún fẹ́ jẹ́ kan bẹ̀ bó ṣe rí nu àwọn ìsáláàlọ́ ìtàn làwa ń sọ àwọn ó sì máa sọ̀tàn torí náà olùpìtàn torí ńgbà tí ṣéèkà tó gba góòdì tí wọ́n sọ ìtàn àwa ní ọ̀dọ̀ wá àwọn àgbà tó bá ti di bí ọ̀rọ̀ àgbà tá a bá pọ̀wé tó ṣe bí òwe ẹ̀yin àgbà wọ́n wá dá padà sọ́dọ̀ Ààrẹ Òpìtàn bẹ́ẹ̀ ni àáfàá mi la kí ó gba góòdì bí ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá wa yálà o wọ́n jẹ́gbọ́n fún mi ni o wọ́n jọ̀rẹ́ fún mi ni o wọ́n jẹ́ bàbá fún mi ni o bọ́pọ̀lọpọ̀ ṣe máa fi ìtàn ti sọ́dọ̀ wa nu nínú ẹni tí ò lè fi ìtàn mi ṣeré ẹni bàbá wa bẹ́rẹ̀ mi Dr. Nasiru Abdulsalam Mudiru Mahadule Arabi lélẹ́kùrọ̀ wọn ò lè fi ìtàn mi ṣeré kódà bẹ́rẹ̀ mi gan lẹ́kọ̀ọ́ àwọn gan máa ń gbọ́ tàn mí bẹ́rẹ̀ mi máa ń gbọ́ toríjọ́ tí mo sọ ọ̀tàn kan wọ́n wá sí gbọ́ tí mo ní ikán mu gbogbo aṣọ tán ní wá ní àwọn wọ̀nyí ní olùpìtàn sọ pé ikán ló mu tíra wọn aṣọ lèmi tiẹ̀ pé bẹ́ẹ̀ sì ni ikán máa ń mu tíra ń jọ bàbá Sheikh Ádámù náà sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá lẹ́yìn Yorùbá wọn kọ tíra àmọ́ ikán ló mu gbogbo tíra náà tán agbẹ́tọ̀rọ̀ oníkan ni bàbá wa Sheikh Ádámù náà ni pé èmi èyí takò yẹn yín kọ́kọ́ ṣèwádìí torí èèyàn mélòó ni ọ̀wá lè jáde padà pé ẹ má bínú o èyí tí mo sọ ohun ìbí sì máa kórìíra ru èèyàn bẹ́ẹ̀ ànẹ́bì gan Ọlọ́run tún ṣe ó ṣe tí ọ̀dà Al-Qur'ani lọ́lọ́run ti tún ṣe gbọ́n nígbà ọ̀fàjúro gbọ́n ẹni tó lòun fẹ́ gbọ́ wá sí tó dojú kọ má ṣe bẹ́ẹ̀ mọ́ káì lọ́yà ló bá tó lẹ́lẹ́ran ara ni wá àwọ̀ sọ ìtàn bí àwọn tó ní mímọ̀ ìtàn táwa sì ń sọ àwọn pòfẹ́sọ̀ ń wò àwọn ọ̀jọ̀gbọ́n ń wò àwọn èèyàn ńláńlá ń wò káàkiri àgbáyé ìlàwà náà ò sì gbọ́dọ̀ fi sọ̀sọ́kúsọ ìtàn tá a bá débi pé wọ́n ọ̀nà wa ní yunifásitì ní California University of California tí wọ́n ń sọ̀rọ̀ nípa àwọn èèyàn bó o la ṣe ń lo ìtàkùn ayélujára social media ní wàá sọ bá a ṣe ń lò ní wàá sọ pé nínú pé ihun tí ìtàkùn ayélujára ṣe ni wípé nílẹ̀ Yorùbá olórílẹ̀‐èdè Nàìjíríà láfíríkà o èmi ni wọ́n mú nínú àwọn òpìtàn ní gbogbo Áfíríkà wọ́n sì tún mú mi láyé ìpètò ẹnìkan ń bẹ o tá à ń pè ní Laji Abbas tí ń ṣe Ààrẹ Òpìtàn ìpè onífi ìtàn social media ló fi ń gbé ìtàn lárugẹ wọ́n kọ bẹ́ẹ̀ sórí ẹ̀ tí gbogbo ayé sì rí
mo mú wá fún wa tó pé láti orílẹ̀-èdè Amẹ́ríkà ni pé àwọn pòfẹ́sọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n àwọn tó lè sọ àwa gan nù nínú ìmọ̀ bọ́ bá pìtàn Oǹdó ní bàbá mi Tóyìn Fálọlá wọn ò jẹ́ fiṣẹ́ tiwa ṣeré bọ́ bá sì lọ jẹ́ nǹkan láyé lónìí ọmọ tọrú àwọn lẹ́yìn ni àwọn yẹn tó jẹ́ alága UNESCO láyé yunifásitì tí pòfẹ́sọ̀ Tóyìn Fálọlá ti ní CS káàkiri àgbáyé over 150 yunifásitì ní tiẹ̀ wo mo ti sọ ti pẹ́ ó dà pé ìwọ̀ ọjọ́ kan náà tí màá gbé bàbá mi wá pòfẹ́sọ̀ Tóyìn Fálọlá ń lọ ṣe interview fáwọn náà gbogbo àti gbogbo àwọn bàbá wa yìí tí wọ́n ń kan sára ṣiṣẹ́ ọpọlọ tí wọ́n sì ń gbà á fún wa làwa náà ò fi já yín tàn mọ́ torí pé wọ́n dúró wọ́n fẹ́ wẹnu wa wọ́n jókòó wọ́n fẹ́ wẹnu wa wọ́n ṣe bí a máa sì wí àṣìwí ò ní ṣe tiwa wọ́n fẹ́ wẹnu wa wọ́n fẹ́ wo tàbẹ́bì tàn sọ sáwọn èèyàn ń gbọ́ mi kọ́ mọ́ ṣe pé máìkì mi ti lọ a tún dúpẹ́ lára àwọn olólùfẹ́ wa wọ́n fún wa ní iPhone lọ́dún tó lọ wọ́n ti fún wa láìfóònù míì lọ́dún pé Ààrẹ Òpìtàn láìfóònù mo fẹ́ fi kọ́ ọmọ fi ṣètò bí gbàgbà sáìdé kọ́lé dèwú di méjì nílé wa iPhone di méjì ní ilé wa ọjọ́ mi lójú téèyàn bá rí náà ní mọ́jọ́ yẹn lójú ẹ bá lọ́mọ oko ni wá pé èmi ò rí rí o èmi ò rá iPhone rí o tẹ́ bá gbé bẹ́ẹ̀ ṣe fún mi mo kàn mọ́ wò lọ́wọ́ èèyàn ní àmì èyí tí mo mú lọ́wọ́ ẹ̀ àti tí mò ń lò lórí Facebook yìí kí ló mú TikTok wà yìí kò lọ inú ẹjẹ́ àwò bẹ́yọ̀ ń lọ bẹ́yọ̀ ń sọ̀rọ̀. ó ti ẹ̀ kí ó rinlẹ̀ dáadáa ó rinlẹ̀ táìfò fi yàtọ̀ náà nù ó rinlẹ̀ dáadáa. ni pé mo dé lódì mọ́lẹ̀ o mo dé lódì mọ́lẹ̀ o gbogbo ayé ló ti gbọ́ tẹ̀mí yàtọ̀ mo dé lódì mọ́lẹ̀ o ó yàtọ̀ sáà lọ. lórí èyàn àwa fẹ́ bẹ̀rẹ̀ ìtàn Ọ̀yọ́ a ti fi kíní léde a sì tún rẹ̀ yín ìyẹn wa náà bá wa dá sí i nǹkan ẹ̀rọ dá fi pè mí ní 08023687432 ẹ pè mí lórí WhatsApp ẹ bá wa dá sí i tẹ́yìn bá sì fẹ́ dá sí i GTB account náà là ń lò báǹkì tiwantiwa ńlẹ̀ Yorùbá GTB Lájà Abbas lẹ́bàá lórí ẹ̀ náà ní 0725943605 GTB ní lẹ́ẹ̀kan sí 0725943605 GTB Lájà Abbas náà ní ẹ bá ní orí rẹ̀ mo rò pé títí tọ̀ kí ti lọ ó ti lọ kí tó ní eléyìí kí leléyìí torí àìsẹ̀ bẹ̀rẹ̀ sí ní lo iPhone tí wọ́n tún ẹ̀ṣẹ̀ mú fún wa ní adúpẹ́ lọ́wọ́ èèyàn bẹ́ẹ̀ ṣe ń dá sí tẹ̀sí ń ṣe àtìlẹ́yìn fún ìtàn Yorùbá mo dúpẹ́ o àwọn tẹ́ ń fi owó ṣàtìlẹ́yìn tẹ́ ń fi irinṣẹ́ ṣe àtìlẹ́yìn àtẹ̀yìn tẹ́ ń fún wa ní ìmọ̀ràn àtọ́gbé tá a bá ti pè pé a fẹ́ ra ìwé kan ní tẹ́ ń bá wa dá sí i àpadà sí ibú àpadà sí ìgbà abúkò ní bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o ẹja àjọ táwọn kan bá ń sọ̀rọ̀ ẹgbẹ́ ní tá a bá gbọ́ lẹ́nu ọlọ́rọ̀ kì í sàwọn ọba wa ní sọ ẹ má jẹ́ wọn dá wàhálà alẹ̀ láàrin Ifẹ̀ àti Ọ̀yọ́ ẹja àgbà yìí pé ìkan náà ni wá ẹja ṣiṣẹ́ fún ìlọsíwájú ilẹ̀ Yorùbá kálàáfíà ọba àlè wa kí dàgbàsókè ó lè wà àgbéga tí bàbá wọ̀ ní rìsà tí wọ́n mú báyìí Ilé Ifẹ̀ irú ẹ̀ làwa náà fẹ́ kí bàbá wa tó ń bọ̀ tí wọ́n ó gòrè àpèrè tá a sì ṣe kí ni o ayẹyẹ coronation ní April 4 náà làwa náà fẹ́ kí ìrẹ́pọ̀ wà kí lọ síwájú wà ká mọ̀ jowú dáadáa ká mọ̀ yọ lọ wo kí ni wọ́n ń ṣe wá lọ́yọ̀ọ́ lọ Ilé Ifẹ̀ kí ni wọ́n ń ṣe ń Jẹ̀bú lọ Abẹ́òkúta lọ wo tẹ́ ń dá lára bẹ́ẹ̀ ń táwa fẹ́ ni ìlọsíwájú àti ìṣọ̀kan là ń fẹ́ ńlẹ̀ Yorùbá ẹ̀já àjọ ẹ̀mẹ́jà aṣọ ìtàkìtàn ẹ̀mẹ́jà aṣọ ìtàn tó lè da ìlú rú ẹ̀já àjọ ẹ̀já lo ìfẹ́ àti ìrẹ́pọ̀ ni táwa fẹ́ ńlẹ̀ Yorùbá etí ń bẹ lọ́rùn Lájà Abbas kọjá kí wàá máa bẹ́ nìkan dá sí ọ̀rọ̀ kan tí ò lè ṣe wá láǹfààní èyí tí ó ṣe wá láǹfààní òun ni ẹ jẹ́ ká jọ mú ojú tó ká sì jọ máa wù níwà ní tèmi o. ó yá ó yá ẹjẹ́ á jí wọn nífẹ̀ẹ́ òye lágbo ọmọ ògbórùn
ọmọ ọ̀kan ṣoṣo tí fi méjì pààrọ̀. Àìdúró kọ́ba nífẹ̀ẹ́ Ọọ̀ni, àìbẹ̀rẹ̀ kọ́ba nífẹ̀ẹ́ Oyè Lágbo. Ẹni tó dúró kọ́ba nífẹ̀ẹ́ Òdòdó, ẹni tó bẹ̀rẹ̀ kọ́ba nífẹ̀ẹ́ Ọọ̀ni. Ẹ̀kọ́ra burúkú ní kóró wọn bá sọ̀rọ̀. Ògùnrà ń bẹ nífẹ̀ẹ́ Ọ̀dáyé níbi tí bàbá wa gbẹ́rọ̀ ọ̀lẹ̀. Ṣé bí mẹ́jọ làgbàdo ètí ń bẹ lápá ọ̀tún? Ṣé bí mẹ́jọ làgbàdo ètí ń bẹ lóde Ọọ̀ni? Àgbà ìjòyè ti mẹ́rìndínlógún tí ń bá Olúfẹ̀ gbìmọ̀ràn. Èmi tí wọ́n nílẹ̀ Ifẹ̀ Oyè Lágbo. Ó nílé ìhànrà tó tí wọ́n ti ń mọ́ wáyé. Ọmọ àsòókò ọmọ arábájá owó rẹ mọ́. Àsòókò lójú ọmọ bá nífẹ̀ẹ́ sòókò. Àbú ìtẹ́lẹ̀ Onífẹ̀ Àkùrẹ́. Ọmọ ọba tó nílẹ̀ dẹ́sẹ̀ omi. Ọmọ aládé tó ní ṣẹ́ṣẹ́ ẹ̀fún. Rọ̀gbọ̀rọ̀gbọ̀ nílà nínú jẹ́ ọmọ àsòókò.